Ẹ̀yin èèyànlé, happy Sunday to you, happy Easter, ọdún ayọ̀ ọdún ìdùnnú la máa ṣe. Lórí ọ̀rọ̀ Priscilla àti Juma JP 2025 òun ni a tún padà wá nítorí gbogbo àwọn nǹkan tá à ń gbọ́ lórí social media tó ń ṣẹlẹ̀ tí àwọn hater tí wọ́n ń sọ lórí wedding Priscilla àti Juma tí wọ́n dẹ̀ ń attack Queen Mother Ìyábọ̀ Òjó. Ẹ jẹ́ kí a gbọ́ nǹkan tí ojú abẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí. ọmọ yẹn kò sọ fẹ́ẹ́ dà máa wà láwọn làwọn mara tó fẹ́ wíṣì Ìyábọ̀ Òjó wọn fẹ́ gbé marídìlẹ̀ lánàá fẹ́ẹ́ dà ó ní àmì mara ni sọ pé òun tètè òun náà tètè gbà fẹ́ẹ́ dà máa ó fẹ́ wíṣì ẹ̀ ní happy marídìlẹ̀ lánàá fẹ́ wíṣì Ìyábọ̀ aláì ọlọ́run torí mo rí nínú kọ́ńtẹ́nàntì ẹ̀ òun tètè gbà báwọn téèyàn bá ti jù ní lọ tọ́lọ́run bá ti sọ èèyàn lò yẹn máa dákẹ́ ni èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ ògùn ẹ̀wù mitchell ẹ̀wù ọmọ ẹ máa wo àwọn ọmọ yìí o ẹ má ní mò ń sàṣẹ o ẹ máa wo àwọn ọmọ yìí o ẹ lọ máa wo ọmọ Mercy Aigbe náà mitchell yẹn ẹ lọ máa wo ẹ rí báńgà tó náà máa gbé ẹ lọ máa wo mitchell yẹn ẹ máa rí báńgà tó máa gbé ẹ máa rẹ́ni tó máa wá gbé àwọn ọmọ yìí wọ́n display nǹkan tó ń pè ní class wà classy hooligans yẹn àtẹ́lẹ̀ yẹn lọ́mọ gbọ́ ọmọ mítẹ́lì yẹn o dúró díjọ́ wedding tiẹ̀ o ń tiẹ̀ lọ tọ́lọ́ bá ti ní tẹ́lẹ̀ ìkàbá mi padà wúlò gbogbo wedding wọn ni mo lọ nísìn tí lọ́mọ tira mi bọ̀ wọ́n lọ́rùn ní tipátipá ní lọ́mọ tira mi wọnú wedding wọn wọ́n fún mi ní ìbátí wọ́n fún mi ní ìbátí nílò mọ́ lọ bẹ̀ nílò mọ́ grab cake nílò lọ nílò fi by force nílò wọnú nú marriage wọn lọ kó lè bá a dùn ọkọ wọn mẹ́rin olùsí kí lójú abẹ́ wọn bẹ̀ wà lọ bẹ̀ ìwà lọ ya gèlè mo dúró de ti Mercy Aigbe nílò ganu sí ẹwà fẹ́ kú tírẹ́sì mi wà ju tàwọn ìyàwó yẹn lọ ìwà ọlọ́run nílò mọ́ wọ́n ẹ̀fẹ̀ la ẹ wo kíláàsì àti kíláàsì parapọ̀ kíláàsì kí ló ń tà tó fi tó lórí ibùsọ̀ online iṣẹ́ wo lọ sí tó fi tó lórí ibu how much do you have tó bá ní ọ̀fà káǹtì rẹ̀ hàn ní ìṣe kò sí 1 million bẹ́ẹ̀ gbogbo èèyàn ló ti dọ̀tá rẹ̀ tán ọmọge tí ò tí ì lọ́kọ tó ò tí ì lówó ọmọ iye tó ọmọ yẹn pa lánàá ọmọ iye tó ọmọ yẹn pa Ọlọ́run ọmọ yẹn tí ọmọ yẹn pa lánàá owó tọmọ yẹn pa ọdún 1 million 2 million dàbí 1 million dàbí 1 million pounds 1 million naira dédé 1 million pounds ni wọ́n mọ̀ nínú ọlọ́ báyìí tọmọ bá ti jọmọ tó lẹ́kọ̀ọ́ ó ti lọ síbi wedding tí gómìnà kọrin bẹ́ẹ̀ gómìnà Adeleke ṣé wọ́n ti lọ síbi wedding tó jẹ́ pé gómìnà kọrin bẹ́ẹ̀ ọrí mo nínà wọ̀tá gómìnà ó kọrin bẹ́ẹ̀ ọjọ́ ayọ̀ mi ọjọ́ ayọ̀ mi ọjọ́ ayọ̀ mi gómìnà kọrin ó lọ sí ara rẹ̀ ó ti balẹ̀ ajé ara rẹ̀ jẹ́ àgbà fún ọ Ìyábọ̀ ó dùn mí ìbá lọ sí ó dùn mí ìyẹn bá pé bí ó ṣe yóò bá sanwó tíkẹ́ẹ̀tì mi bá lọ ṣùgbọ́n èmi ìtẹ́ bá fẹ́ ṣe ní ìsìn gbogbo ẹ̀yin atọ́sí ẹ̀ gbogbo mi ìtẹ́ bá ti lọ bá èyí lọ ọmọ tí màá ṣe èyí lọ wọra mi èyí lọ tira mi by force bọ̀ wẹ́dẹ̀ wọn lọ́rùn ìyẹn mọ̀ wọ́n rí o ṣùgbọ́n tí màá ti wá èyí lọ ní ẹ̀dá pẹ̀ bá mú aṣọ èyí lọ ti ara mi kẹ́lẹ́ bá mọ̀ pé by force mo fẹ́ ṣe bá mi bọ̀ lọ́rùn yìí ni dàda báyìí o mo fẹ́ kí ni tọmọ yìí ọmọ Mercy Aigbe ni mo dúró dé àbúrò máa dúró de iv ní àbúrò pé ká máa waste time kan máa wò pé wọn ò ní fún mi ní ìbáyìí tí wọn ò mọ̀ mí ṣe access o wọn ń rò ń tira mi bọ̀ wọ́n lọ́rùn ń lọ́ra san ń ra jewelry thank you ń ti gbogbo nǹkan mi ń ti bọ̀ ń dẹnu wọbẹ̀ ń mọ̀ dání ẹni ọmọ àlè ń bá ti dé ń kọ́ àwọn ọmọ ojú abẹ Nàìjíríà tí n bá lè ra sọ fún tí wọ́n wà sẹ́sì dáadáa
á tira wa bọ̀ wọ́n lọ́rùn á fi mọ encourage kọ́ ọmọ wọn gbẹ́ kọ́kọ́ tó lọ ilé ọkọ á lọ mọ fi encourage pé kí ọmọ kó ní ẹ̀kọ́ kọ́ ọmọ kó ní nǹkan tó ń pè ní etiquette á lọ tí wọ́n rẹ pé nígbà wọ́n pè àwọn ọ̀pẹ́ àwọ̀ á lọ ojú tì ní wọ́n wù yẹn lè sùn mórí gbogbo kọ́ńtẹ́ǹtì gbogbo ẹ̀yìn sísí mórí yín mórí gbogbo kọ́ńtẹ́ǹtì yín mórí yín I cannot sleep yesterday it's been so nice the wedding is mórí kọ́ńtẹ́ǹtì àwọn sísí wọ́n tó fẹ́ tó 1 billion mo wá ní sọ níwà tí wọ́n fi ọ sọ níwà tí wọ́n fi ọ ìwọ tó ti dá gbogbo òlúrú ìwọ tó ti dírágì gbogbo èèyàn lọ́la yìí ìwọ tó pé the only way tó fi mọ̀ ẹ rí pé brand ni Priscilla fi jẹ lọ ni she is a brand are you a brand she is a brand that anybody any man cannot toy with she is on her own she make nígbà tí Allah Akbar Lord change you. Lord change you. What don't woman? Lord change. Lord change you. Oda already all 50. What was in next year? Taking your mommy telling me to sit here. Nice to me telling me. Until wo. Say no ni pema. Mommy telling me. Ni pema. Mo na like me. But mo fi dá lójú pé in lo bora ni mo lọ be. Ìwà yìí ló pé ní disappointed ní ojú abẹ́. ẹ jẹ́ ká tún gbọ́ nǹkan tí Madam Elizabeth Ọbanla tó tún sọ lórí ọ̀rọ̀ yìí. Mo rú àwọn èèyàn tá a máa ní ìdìlú ẹgbẹ́ àwọn tẹ́kù tó bá ti sọ̀rọ̀ wọ́n máa pa àwọn èèyàn wọ́n bá àwọn èèyàn sọ̀rọ̀ wọ́n máa gbọ́ ṣé kò yẹ yín ohun èdè ló wọn Ọlọ́run ṣó yẹ yín àwọn èèyàn la máa ń like àwọn tó mọ̀ èèyàn gan wọ́n bá ní mo mọ̀ èèyàn ọ̀rá nǹkan máa di wọlé Adéọlá ló ṣe ìlú agbẹ́bẹ̀rẹ̀ ló sùn ṣẹ́ látẹ̀ ẹ̀ tán ni àbí kí ló ṣẹlẹ̀ sí ẹ Adéọlá àwọn èèyàn pẹpẹ rírẹ̀ sí o ó pẹpẹ sílẹ̀ rẹ̀ sí o mo dẹ̀ mọ̀ pé nígbà Adéọlá ìmọ̀ wà bẹ̀ gbogbo àwọn èèyàn àwọn àbúrò mi kẹ̀kẹ́ gbogbo ọmọ rí báyìí mo kàn wù wọ́n báyìí ni wọ́n wù wọ́n báyìí mo kàn wù wọ́n báyìí ni dàsífà tó o bá rí mi kó o tó lọ nǹkan máa ṣe mi àti ẹ kó o yá wa rí mi kó o wá wò mí ṣọ́ọ̀bù mi báyìí dàsífà tó o bá ti wá wò mí àwọn gbogbo àwọn ọmọ tèmi mo kàn wọ́n báyìí pé mo pé kó o wẹ̀ lójú mi dùn kó o má ṣe mí kó o má gan mo máa dà mo ní kí ni ṣé ni mo gbọ́ ìrọ̀rùn ni mo gbọ́rù sí àwọn onímọ̀ ẹgbẹ́ mi náà ẹ tó lè pa mo já rò mí síta mo ní àbí Prisci ọmọ mi ni arẹ́rìn músẹ́ ọmọ aláyọ̀ Prisci tó mú ọkọ rẹ̀ wálé tó mú ọkọ gidi wálé ọmọ mi ni Prisci ó kọjá àràdàràdà gbogbo ẹ̀yọ́ ọmọ Nàìjíríà tẹ́ wà nílùú òyìnbó tẹ́ ẹ gbàyè rọ́ ní ibi iṣẹ́ yín pé nǹkan kan ń ṣe yín torí kẹ́ ẹ lè wòran àná yìí Ọlọ́run á bá mi dì yín mú ẹ máa rí tí ń ṣe nílùú òyìnbó àwọn èèyàn lọ́ọ́ bí iṣẹ́ sẹ̀ ó go far in Madam Shagel's voice ó lọ far o ó lọ far ó ní òjèrè wẹ àyẹ̀kálukú máa kéré iṣẹ́ owó ẹ̀ Madam Stella ó ní àìkáńtù shift àwọn èèyàn lọ́bi iṣẹ́ lánàá ní ìrìwé ẹ̀rí on the 17 ọjọ́ mi lè gbàgbé ní gbogbo àgbáyé ni kódà àwọn tó ń lo wifi lábúrọ́dù wọ́n mọ̀ pé wifi àwọn aṣẹ́jú díẹ̀ lánàá yìí ní òrírú ẹ̀rí jọ́ mo ti rìn o tí ìbá ní mo rírú ẹ̀rí irọ́ mo pa ìwọ tó bá wá parọ́ fún àpò rírú ẹ̀rí bíbá irọ́ ló pa àgbọ̀ Soro pa wọ́n kí lẹ ti rí ẹ̀ẹ́dẹ̀ ńlá kẹ́dìkẹ́dì gẹ́gẹ́gẹ́gẹ́ Ọlọ́run ti ẹ̀ ṣe Prisci JP
mo tiẹ̀ like orúkọ wọn yẹn Justice of Peace JP 2025 Justice of Peace 2025 ọmọ yẹn ọlọ́run bá wa ṣe kò lè lọ owó ìjọ káàkiri bẹ́ẹ̀ lè rí lóṣèdì lọ́ra bàtà àbí kó lọ́ra báàgì gbẹ̀ kò jẹ́ àwọn bàtà online àwọn kiri kan ibi tó fi máa ra nǹkan bíi kó ra nǹkan duty free fọwọ́n náà àwọn store yẹn gangan kó ra nǹkan ọlọ́run kẹ́ ọmọ yẹn ni. ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn gbogbo ayé ló ròyìn wedding Priscilla àti Juma o gbogbo ayé ló ròyìn kì í ṣe Nàìjíríà nìkan all over the world ni wọ́n ti ń wo wedding yẹn ẹlòmíì ò lọ bí iṣẹ́ ó jókòó ti wedding yẹn ni ó yẹ wọ́n tẹ̀gbọ́n kúrò ó yẹ wọ́n queen mother is queen mother is queen mother for real àwọn tó ní queen mother wo ni queen mother ni queen mother ni ẹni tó bá ti jùyàn lọ láyè ó ti jùyàn lọ nìyẹn ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀ ọlọ́run elédùmarè á bless reunion Priscilla àti Juma pẹ̀lú ọmọ rere ọmọ alálùbáríkà lọ́lọ́run máa fún wọn ẹ̀yin tẹ́ ń kẹ́gàn ẹ̀yin tẹ́ ń rojọ́ ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ó bẹ́tà kẹ́ lọ dákẹ́ ó bẹ́tà kẹ́ lọ dákẹ́ ọ̀rọ̀ òsì lẹ́nu yín gbogbo wa la fojú wa rí nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ̀yin èèyàn lé happy Easter to you o ọlọ́run elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o share like and subscribe God bless you all.